orí mi bàjẹ́ o agogo ìka onítorí mi ẹnu ẹni la fi ń kọ́ méje àpèmọ́ra ẹni àpètè ní rẹ ohun tí mo fẹ́ èyí tí mo kọ̀ ni mo kọ̀ kìdùn ọ̀dá nílò gẹ́gẹ́ bí ìbéèrè mi mo fẹ́ àwọn omi bò ní sùúrù àmúgbé. ohun tí mo fẹ́ ní sọ́ọ́ láyé máa fẹ́ gbọ́ káyé mi dára kí n lówó lọ́wọ́ kórí mi kó sún wọn láàrin ẹbí àtọ̀rẹ́ káyé má dààmú mi o mi ò fẹ́ káyé má má torí. mo wá ga báyìí. ọlọ́run máa gbà lọ́ba yìí kọ́ lọ́n yọ̀ àbílù wà láwọn ọmọ akọ̀sí báyìí níbi ìsí ayé mi ọmọ yẹn kiri ara for over 3 months mo kàn náwó condition mi bọ́dá ọ̀ improve máa lọ sọ́dọ̀ ibà kọ́ máa sọ kọ́ntọ̀kọ́ntọ̀ ni kí wàá mọ̀ tó fẹ́ ṣe báyìí sí. kò improve. Mr. Martins ò rí nǹkan kan ṣe sọ́rọ̀ ẹ̀ psychiatrist orthodox wọn rí nǹkan kan ṣe sọ́rọ̀ ẹ̀ lọ sọ sí. kí ni mi ò ní sọ ṣé bí wọ́n ṣe ń waste owó ẹ̀ tó kàn ń náwó dànù yẹn ṣé inú ẹ̀ dùn sí nǹkan tó kàn títí bà nínú jẹ́ nígbà ọmọ yẹn kàn wà bẹ́ẹ̀ yẹn ó ń sọ́pà kò dé improve ṣé tó bá ti gbọ́ràn sí mi lẹ́nu tá bá ti lọ sọ́dọ̀ bàbá látijọ́ ṣé ara ẹ̀ ti níyà ó ṣe àwọn orí kọlẹ̀ Mr. Martins ó yà. ó sì ń dé ọtí mi sọ yìí yàtọ̀ sí wọn tó wọ́n sọ ìṣòro ọ̀rọ̀ bàbá yẹn ó wà tó fi fà wá àwo kọ́ta lè ṣe again ni bóyá àwa better person tó máa lè handle case mi ò lè lajú mi sílẹ̀ kọ́ máa bẹ̀rẹ̀ sí ṣe gbà máa na ìyàwó mi àbí kọ́ gbé sáyẹn àwọn wèrè tó kù irú environment bẹ́ẹ̀ kò ní kẹ́kọ̀ọ́ improve ibi tó wà yẹn sí wọn a máa mix pẹ̀lú àwọn èèyàn gidi wọ́n á dẹ̀ máa ṣe ọbẹ̀ ni pé orí wọn pé díẹ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀ kò wà conducive rárá fún improvement. wọ́n bá nà látijọ́ ṣé ààrẹ ti ní yájú bó ṣe wà mẹ́rin ṣé bóyá ń jìyà tó kàn sọ́fà yẹn ṣó dá. Uncle Soji tẹ́bà ní máìdù èmi ìbá suggest ká gbé ọ̀gá mi lọ sí ọ̀dọ̀ pásítọ̀. kí ni wọ́n tún sọ. ọ̀rọ̀ tó bá ti náwó ayé nínú ọ̀dọ̀ àwọn èèyàn Ọlọ́run la máa ń gbérò àwọn èèyàn bẹ́ẹ̀ lọ. kí là ń sọ fún tí wọ́n sọ. pásítọ̀ mi lágbára o. ó lágbára bàbá yẹn ní òní bàbá tí everybody mọ̀ gbogbo wọn máa wà á rí inú TV wà á rí everywhere everybody mọ̀ pé òun kí ọ̀gbìn èyí ó ń ṣe gbogbo ẹ̀gbọ́n ẹ̀yin méjèèjì so kò fẹ́ tẹ̀lé ó yá tẹ̀lé. kì í ṣe bẹ́ẹ̀ Túndé but ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ tí irú kẹsàn yẹn ó dà yẹn pé ó mọ́gbọ́n wá díẹ̀ o ẹ̀ náà ẹ̀ mọ́gbọ́n wá díẹ̀ ṣùgbọ́n irú case bẹ́ẹ̀ tó jẹ́ pé kò yéèyàn ẹ̀ tó jẹ́ pé bí wọ́n ní àrùn ọpọlọ ní ìdílé wọn tẹ́lẹ̀ tó kàn déédéé já sí lójijì ẹ̀ á mọ̀ pé ó ní nǹkan tó wà níbẹ̀ náà and the right thing kí wọ́n ṣe ni pé kí wọ́n tọ́ lọ́run lọ wọ́n bá wọn gbàdúrà sí. no problem ẹ máa lọ address bàbá ò change but èmi mọ̀ pé ẹ máa padà wá ilé làpò tó ń jókòó dédì. ẹ bá ṣe ń lọ yẹn wọn á tún máa rán ẹ létí bó ṣe ń sọ iná bó ṣe rán ẹ létí tẹ́lẹ̀ ẹ máa lọ tó bá ń wù yẹn lọ wọ́n lọ lówó ẹ̀ tó lọ. kí gbogbo ẹlẹ́dàá náà ṣáà ní ṣé kò wáyé ká tẹ̀ sí ká ẹ̀ máa lọ náà. àbájọ mẹ́jọ jọ mẹ́jọ dúró àbájọ ti lé tán ọ̀nà lè jó tẹ̀gbìn òun mọ kẹ́gbà. agbára èṣù dà níbi tí Jésù gbé jọba agbára èṣù dà kò sí o ó ti wó 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 agbára èṣù dà níbi tí Jésù gbé jọba agbára èṣù dà kò sí o ó ti wó. Jésù Kristi kábíyèsí bàbá mi àgbàlagbà bàbá mi atẹ́rẹ kárí ayé ọba tó ti ń bẹ́ kí bẹ́bẹ́ tó mọ̀ bẹ́ẹ̀ mo ní kó bá mi mú ọmọ rẹ kó bá mú lára dá àní àìsàn burúkú ìkọ̀ òun ṣe ara ìwọ̀n fi ṣe bẹ́ẹ̀ mo ní wọ́n lé jáde lórúkọ Jésù kí àìsàn náà kó jáde ni mo kó jáde ni mo kó sẹ́kù sẹ́ra ẹ̀ rárá mo kó jáde ni mo kó jáde ni látòrí orí kámẹ́rà rẹ̀ títí dé orí kí àìsàn náà kó jáde ni mo padà lọ sí fídíò sí wa ẹlẹ́rù máa forí gbé ẹ̀rọ rẹ̀ mo ní alásàsí máa forí gbé àṣàṣì rẹ̀ mo gbé ẹ̀rọ rẹ̀ mo padà sí tó ti wá máa bí bọ̀ wà á ní ìwòsàn. Makauri si kara
àwọn àpáta rẹ mú fún ọ kí o sì gbé dìde nù rẹ̀ kí o gbé dìde kí àìsàn rẹ̀ kí o lọ kí o padà sí ọ̀dọ̀ mi tó ti wá ní orúkọ Jésù. Holy Ghost fire! Holy Ghost fire! 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 Arábìnrin mi wàá rí àlàáfíà gbà ó ti ti ní àlàáfíà ni ó ti rí ìwòsàn tó fẹ́ kí n bọ́ ní ẹ̀ jára rẹ nígbà tó ń ṣe lẹ́sẹ̀ àánú àrí ìwòsàn. Olúwa ò àdúrà fáyà káàmà tí kàdà bá owó ọ̀kadà òun ṣe mí òun gbà mí láṣẹ dúpẹ́ lọ́wọ́ ẹni ṣe mí bákàràbà. ṣé àwọn kò sọ fún yín pé pásítọ̀ wà ní agbára. ìtàn ní agbára tó jẹ agbára lọ ṣé ìyàwó gidi ni mo dúpẹ́ lọ́wọ́ náà. ọ̀tá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ìyá tó bá rí ìyàwó mi sí àti ṣe rẹ̀ bí mo ṣe gbé ní tuntun. ìgbà ẹkún náà ti jáde darling wọ́n sọ̀rọ̀ gbàgbé. ọ̀gá àpẹẹrẹ gan-an ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọ̀pẹ̀ ní fọlọ́run. báwo ni ara yín sì. mo ti wá òkè. thank God. o ṣe gan-an pẹ̀lẹ́. o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. o ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ṣe gan-an. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. o ṣe gan-an pẹ̀lẹ́. ọmọ mi máa jẹ wà mí. gbogbo àwọn ará abiṣẹ́ gan. àwọn wà. fat gbogbo àwọn staff ló lè ṣe. èmi náà máa resume padà sí ọ́fíìsì lọ́jọ́ Monday. fàámà expect lágbára náà tọ́jú ọ́fíìsì dáadáa o. bí jẹ́ sáré máa lọ sí ọ́fíìsì mọ́kàn ní kí wọ́n á wò yín wò. fàámà expect Monday. máa dé Monday. ṣé kò máa yẹ. wọ́n ti sọ pé láàrú. ṣé kò God bless you. all right ẹ ṣé. ìpẹ̀lẹ́ onílé o. ẹ ká sàn. ìsí mo wúwo mi. ìyá ọkọ mi. ẹ pẹ̀lẹ́. orí ni mo ṣe dúró orí gbogbo mo dúpẹ́ o. àti wíwọ́ ara ti yá. ara mi ti yá o. kó ti rí kí n ṣe bí iye bọ̀dá sọjí kó ti rí kí n wí rà á. ariwo ẹ̀mí àbáwọn nípa láti jọ yóò mọ ọmọ yìí o bí a ti ní ṣàgbóyin fún wọn lè nà mí ṣàgbóyin wọn ní ọ̀la. torí Ọlọ́run àbálẹ̀ yà. kí ló ṣe wọ́n. ó sì kí ọmọ sáré láti jọ. ẹjọ́ kí ni nature sickness wọn. á dáa fún wa àti gbọ́ tí gbọ́ ààrẹ yà àti gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ sickness o wọ́n lórí àkẹ́tẹ̀ àìsàn rẹ̀ bẹ́ẹ̀ o. ike mi la pọkàn rẹ̀ ó ti yá. láti lọ náà ni lọ gbé báyìí kó bá mi kókóró mọ́tò. mo ń bọ̀ ṣe gbọ́. kó bá mi kókóró mọ́tò. èèyàn náà mọ̀ ṣe o. báwo ló ti bẹ̀rẹ̀. láti jọ ti gbọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bó ti bá ti mi rògùn orí fífọ́ lórí ìlànà ara ìlú lọ́la bàbá fi jọ́kọ̀ bá dùn o ọwọ́ àdìgbọ́ ti mi gbọ̀n lẹ́. ẹ̀wọ̀ ara wọn máa yá sí. wọ́n bá ti rán ọmọ ara ti yá méjèèjì ká gbórí ara wọn ti yá ẹ̀kọ́ tún lè yẹ kí owó ọ̀kadà òun ṣe mí òun gbà mí láṣẹ dúpẹ́ lọ́wọ́ ẹni ṣe mí bákàràbà dórí akáyí. ẹ pẹ̀lẹ́ ẹ lẹ́ bóòdù ní ti ń ṣe yín gan-an ẹ pẹ̀lẹ́ ẹ̀mí ni ó sọ̀rọ̀ ní ìwọ̀rùn ẹ̀mí ni ayé gbọ́ tó sàǹgbọ́. àti gbọ́ tó sà bí bá ara yóò ti dọ̀rùn àti sí lánàá. ó kú ta ló pa. n tó pa nǹkan náà kà wọlé sá. àjàlú akọ. àwọn ò lè sọ o. àjàlú ló mọ̀. kò yẹ yan. ikú lé wa bá. ọ̀rẹ́ bí abúlé lọ́wọ́ ní. ẹlẹ́ bàbá ẹ̀lẹ́ báwo lára yín tún. bàbá àwọn ọmọ yín ti dé o. àwọn ọmọ yín ti dé o. ẹ̀lẹ́ ẹ̀ bá ẹ̀ bá. bàbá tó mórí yín náà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ Ọlọ́run fi lálàáfíà o ó dàbọ̀ ẹ ṣeun. ọ̀rẹ́ mi lọ. ìjọ lọ gbàgbọ́ bàbá.